This is Ile Alayo. Igbe wo ni kí n tú deso. Ó fẹ́ ro kẹ̀kẹ́ ní ìsìn. Mo rò pé kúrú mọ̀mọ́ mú ẹlẹ́hàánú ilé bóyá káwọn náà mọ̀ bọ́ǹtà kan wá gbatẹ́gùn. Orí ẹ bàjẹ́ ni kẹlẹ́ ọ̀ wá gbatẹ́gùn pa ọ sọ fún ọkọ orúmọ atẹ́gùn kan ní ọgbà èsì ni lọ́sùn rẹ. Kí ló ṣẹlẹ̀? Jẹnẹrétọ̀ burúkú wo ló ń dún láàrin òru yìí? Tó bá jẹ́ jẹnẹrétọ̀ a máa róye ẹ̀mí kan. Jẹnẹrétọ̀ kan ní dún o. Ó sọjà ní họrùn. Ó kí ló pé? Ó sọjà ní gbé àwọn ní họrùn. Ó máa kú òǹbí lè bí bàbá ẹ̀ rí. Ó sọjà ṣe kí ni? Ó sọjà ní ń dún. Ọmọ ni báwo lèèyàn ṣe fẹ́ rọrùn sí nírú ilé báyìí nítorí Ọlọ́run èèyàn ló ń dún bí ẹni ti fẹ́ kú yìí o ṣé o ti kú ni kó má jẹ́ pé tó bá máa fi di láàárọ̀ ọ̀la ẹ̀kọ́ rí pé kò sí láyé mọ́ ni. àfà ẹjọ ṣe lówó tẹ̀lé yá mi. owó kí ni. mo fẹ́ dá owó oṣù dà padà owó ilé ẹ̀ mo fẹ́ lè dànù kúrò nílé yìí pátápátá wọn ò gbúdọ̀ fún ọ̀nà agbára tí wọ́n fún mi kí n má lè lò ó mo fẹ́ lè dànù bí òrò fẹ́yẹ̀ kankan lè sùn nílé yìí pẹ̀lú gbogbo àdúró ariwo yìí mo fẹ́ lè dànù. Kochi wọ́n ti náà bẹ́ẹ̀ tí mo náà kí n bẹ́ẹ̀ sínú yìí pé ní. o lè bẹ́ẹ̀ sùn jẹ gbogbo wàá fẹ́ bẹ́ẹ̀ sùn. please omo kò jẹ gbèsè o so just. gbèsè wa ní kí n sùn lẹ́lẹ́. do the needful. o máa ha wọn náà yìí máa kó sọ́wọ́ o. what do you mean. ló wà lónìí sùn wèrè sùn díẹ̀ kó tiẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀dì náà bẹ́ẹ̀ kọ́ fẹ́ gbẹ́ sùn. balabala balabala wọn láti yín gan ti fẹ́ pọ̀ jù wọn lé kí ló dé ẹ̀yin lánàá wọn láti ládọ̀ ọdún fún ẹ̀yin gẹ́lẹ̀ fún wa ẹ fẹ́ níyànjú àdórí pé ń hàn èmi ò lówó kankan lọ́wọ́ o. n tẹ́ ẹ̀ sọ ni wípé gbogbo ariwo yìí ò fọ́ yín lórí. ariwo bó o ẹ dákun ẹ jẹ́ gbádùn ọjà yìí kí n ti pẹ̀lú sọjà hàn wọn. ẹ lówó lọ́wọ́. Jagaba ní gbogbo adúrú ariwo òṣì báyìí ẹ̀yin tún rò ohun òṣì sùn báyìí. kí ló ṣẹlẹ̀. ṣé mo rówó gbóyá. owó gbó owó láòtù ni kí ló tutù báyìí. Jọkẹ́ Àjọkẹ́. Jagaba kí ló dé. ẹ jẹ́ pé ó tọ̀ because fọ́ọ̀mù ìfẹ́ wà a bit cold. What is it? Madam, talk. Use your normal voice. We know they sleep. Yes. So for what? So this thing, ariwo yẹn, ó affect ẹ̀yin náà bàjẹ́ èrò oorun sùn. Ohun tí mò ń wí nìyẹn. Níbo lẹ ti gbẹ́rìwò? À ń sùn lẹ́gbẹ̀ẹ́ generator tó ń ké mọ̀nàmọ́ná. Nothing dey worry us. We are used to it. It's our life. Ìyẹn kọ́ ló jẹ́ káwa sùn. A ní personal issue ni. Madam, ẹ̀yin náà lọ sùn. Ẹ lò bẹ́ẹ̀. Ẹ lò bẹ́ẹ̀. Kí lẹ fẹ́? Ìfẹ́ yáwó ni. Mímọ́ ni. Which type? Owó mo ní ìdí owó. Mo fẹ́ lé oṣoojà. Mo fẹ́ lé wèrè wò lé. Ó ṣeé ṣe kúkú tèmi tọ́la. Tó bá jẹ́ pé ẹsẹ̀ ti fọ̀rọ̀ ẹ̀ sọ́wọ́ tèmi. Kò bá má dà bẹ́ẹ̀ fún. Mo fẹ́ lè dànù ẹ̀yà mi lówó. To borrow you is not a problem. Ẹ máa ń dúró di ọ̀la ni ẹ̀ because a máa lọ tabẹ́tì láàárọ̀ in case we win. Àbájẹ lè máa tó rówó. Ọwọ́ ta wà yàrá gan ọwọ́ Ọlọ́run la wà. Mo yìí jẹ́ lówó. I'm telling you. Mo jẹ níbọ̀ mi lówó. Because we live on betting. That's how. Kí ni ìwà ilé nínú ilé yìí? Tẹ̀lé mi kọ́. Ẹ wá òbí ló lọ́wọ́. Aṣàkùn Rosé. Wetin happen? Abeg come borrow me money. Which one? You wan go market this night? So as you no fit sleep, tọ́lọ́hun ò jẹ́ kẹ́ ẹ ró oorun sùn. Pẹ̀lú bí gbogbo ariwo yìí ṣe pọ̀ tó, gbogbo yín dẹ̀ ń dìbò kó o dẹ̀ yá mi lówó, ó dà come and borrow me money. I want to pursue old soldier comot for this house. Kí lè dànù, kí lè já ìdànù. Abeg, how many customers you see inside my house today?
Make I give you money. What they do me o. Abeg come my front. Ìwé ò lè jẹ́ oní customer. Thank you. That's why they make noise. Customer. Ó ní rí. Ta ló sọ? Tochukwu. So it wasn't intention. Àmọ̀dúgbé jáde. Ọ̀sùn. Bá ń gbómi àgé. Ó ṣe mo dúpẹ́. Àdàfún ẹ lọ bá mi dà sójú Old Soldier. Dà sójú ẹ̀ kó dà sí gbogbo ara ẹ̀ kó bá ṣe é ṣe kó dìde jí. Kí n dá kí ni? Sájà tèmi wá ní kó wọlé tẹkùn ni. Balabala ṣé nǹkan ọmọ ṣe yín mo ti rò pé ẹ fẹ́ tábà ni. Tèmi náà pinnu. ẹni kó gbómi àgé kọ́ lọ dà sójú sójà omi sẹ́mi ní ọba gbé dájú padà jáde. Ó wà lára yín àfáwọn. Ibẹ̀ lára ti yín náà. Gbogbo tẹ̀ ń ké ṣé méjìlá lẹ̀ ń ké lọ́jọ́mọ́ ni àbí bí ogún torí kò yé mi ìwà yín ò tọ́tọ́ lọ́wọ́ súnmọ́ lùjọ́ náà èèyàn náà ni yín tí omi bá wá ní ìṣòro tí mo bá wá síbi lè gbà mí màá jí fúnra mi ojú tí ọ ní bó ṣe ń kọrin lójú oorun ó lajú lẹ̀sùn ni o ṣé gbogbo yín ò dẹ̀ rọrùn ó lajú lẹ̀sùn ni ẹ̀yà mọ̀ sùn tí mo lajú lẹ̀ ni. orí ibi tí ń lọ ni wọ́n fi ibi tí ń lọ hàn ni. lójú oorun màá jí fúnra mi. Old Soldier. Come on! Come on! Advance to be recognized! Come on! The rise but not the fall of a combatant. Take position, advance to be recognized. Be alert and be focused. Come on! Má tọrọ sí mi lójú ọjàre. Ṣèdí. Kí ni nǹkan tó fẹ́ gan? Wo, be careful gan. Be careful gidi. Okay? Be careful. Ojú oorun ni mo wà yẹn tí mo dẹ̀ wà ní war front. You know, mo ń pa èèyàn lọ burúkú bẹ́ẹ̀ yẹn ni. Mo ti pa 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Mo ti pa èèyàn gidi. Tó bá jẹ́ ìgbà kan tí mo máa ń fìbọn rọrí ni, I will have gunned you down. Come on. Now tell me, sọ fún mi, kí ló fẹ́? Àfáà ló pè yín. Ṣé wọ́n jẹ́rùn ni? Tí mo pè wọ́n. Láì sí bókà mọ́. Àbẹ́ ìwà ago. Ẹgbẹ́ èmi kò mọ̀ pé yín o. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Mama Lai, well done. Ó ṣoríire. Rosi, ìwọ máa jáde nínú ilé next. Àfáà. Kí ló ṣẹlẹ̀? Níwọ̀ Ọlọ́run rárá. Bó tilẹ̀ wù kó kéré mọ́ tó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ pè ní ìsìn. Èmi pè wọ́n. Nígbà tí mo sọ pé ó lajú lẹ̀. Old Soldier ṣe jẹ́rùn ní mọ̀ pé yín ni àbẹ́ ìwà ago ni. Bàbá ti ìpinnu sásìkò àṣùbà àti tó ni. Ó dàbí ìpẹ́ ẹ̀fọn ló gbé mi débi o. Ṣé torí ẹ̀fọn ló ṣe pè mí? Mo ń fẹ́ fọn lára gbogbo yín ni. And Paul Kriobin, catapulted la stick, ashlock, fadam knock maldo. Padà ní wèrè ń bí. Tí o ti gbà pọ́n rí, o ti jẹ̀gbọ́n rí, wọ́n kó mọ́ bò ẹ rí. Be careful. Èmi àti mosquito àjọ wà lójú ogun and we are very very pally. Very pally. Padà ní wèrè. Nonsense. Ẹ̀fọn ni o. Ẹ̀fọn yẹn pọ̀ kọ́lọ́ ń ṣàánú ni. Ẹ̀wẹ̀ fọ́n nínú compound yìí nìkan. Lẹ́nu òṣì. Dáadáa màá lé ọ kójọ́ kan lé ní. Daddy. Káyì tó fi dáàdi lẹ̀. No jẹ́ kí n bí wọn. Àwọn ọmọ yín kọ́. Good soldier. Good soldier. Okay. Sọ́jà gidi o gbọ́dọ̀ ní ọmọ. Ẹ ti pa wọn. Ẹ pa wọn lójú ogun. Tójúgó. Jogun omi. Ó ti tó. Continue. Ẹsẹ̀ ẹ má bínú kó mọ tó ń ṣe. Ẹ máa dún bẹ́ẹ̀ ṣe ń dún. Mo ti mark ẹ. Ẹ má máa kí. Tale mark. You. Don't try nonsense with if you are marking people. You mark me the wrong way, you're gone. Mo ti mark ẹ. Ẹ má bínú sà kó mọ ẹ pọ́n ṣèrànwọ́ ojú oorun ló ti sọ gbogbo ẹ̀ sà kó mọ tó ń ṣe. Láàrin màá ti ń kó mọ tó ń ṣe. I will let you see pepper. Wàá rí ata. Má sọ nǹkan kan jẹ́ kó lọ sùn báyìí. Everybody rest in peace. Ẹ sà. You and who? Ẹ sà ẹ má lọ bí rest in peace sà yẹn ò dáa. Baba, which one be rest in peace for this matter now? Oh, sorry. Sleep well. Thank you. Ṣorí tó dálẹ̀. Àwọn tó sọ pé sleep well ẹ̀ ṣé o mọ̀ pé wọ́n lè sleep well. Kí ló dé? You will continue now the sounding. The what? Ẹjọ́ sound tó affect àwa. Nǹkan tí bàjẹ́ lára wọn. Fẹ́ bẹ́ sùn.
Ai, bóòtù tó tú lára bàbá yìí, bóyá ojú ogun ni. This is Ile Alayo. Be security conscious. This is a combatant and no soldier who never die, who will never die. The chief security officer, I take charge. Èmi ni mo wà ní charge. Lẹ́yìn ẹsẹ̀, mo fi lẹ́fẹ̀ẹ́ nìkan mo dẹ̀ mú nǹkan tó kù. Come on. Rosie. Oh, Sonny. Military man is plenty. Make I come. Before jump. Make I jump. Come. Better go back, go dey fight the war wey you fight remain. Ọ̀gá o, ẹnu kún lẹ. Ẹ dákun sẹ́mi lè lọ sùn ní ilé tèmi. Lọ sùn lébò. Sọ gbádùn. Ọlọ́sùn tẹ́lẹ̀ hà wà nù lé. Súnra mẹ́wò. Ọlọ́sùn tẹ́lẹ̀ hà nù lé. Ile Alayo, oh, Ile Alayo. Waiting man no go see for this the motto. Every day na so trouble for this the motto. Soldier go, soldier come, problem no dey stop. Girigiri ẹsẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n tún ti ń jẹ̀ṣẹ́ o. In this house where you dey see o, you no fit rest o. Anytime, any day, they no dey rest o. Face me, face you, palava, èyí tún lè kú o. Èrò ọjà olówó, kí láti máa ṣe yìí sí o. Láńlọ́ọ̀dù ṣe tirẹ̀, tenant gan ṣe tirẹ̀. Àgbà ò mọ́ra ẹ̀ lágbà, ọmọdé yẹn ò ṣe bí èwe.